ẹ̀yin ọmọ odó nation. Ẹ jọ̀ọ́ náà Ọlọ́run ọba ni mo fi ń bẹ̀ yín. Ẹ jẹ́ kí mọ̀mọ́ yìí nísinmi. Ẹ fún mọ̀mọ́ nísinmi. Dorcas wọ́n ti change birthday change date tó jẹ́ pé still yet náà wọn ò nísinmi ni. How many times gan ló fẹ́ ṣe birthday? How many times ló fẹ́ ṣe birthday yìí? That's every day tó ń ṣe kò ń gbádùn àti photoshoot àti ilé tó ń kẹja wá tó ń kéde wá gbogbo ẹ̀ bálabàlà báyìí ni. Ẹ fún mọ̀mọ́ yìí nísinmi. Ẹ confuse orí mọ̀mọ́ yìí to the point that mọ̀mọ́ tún sọ fún wa lórí live video wípé òun fi Dorcas sílẹ̀ ni mo kàn fi ẹlẹ̀ for few days. Mọ̀mọ́ fi Dorcas sílẹ̀ ẹ má parọ́. Bọ́ ọmọbìnrin yẹn lẹ̀ o. Níbo lẹ ti fi ilẹ̀? Àṣírí yín tú ni nà. Ṣebí gbà tẹ parọ́ pé fún lọ́yà £5,000 ẹni kì í ṣe 5,000 euro kì í ṣe euro mọ́ ó di 5 million naira kì í tún ṣe náírà mọ́. Ẹ sọ pé bílẹ̀ ló sanwó. Àmọ́ bóyá àmọ́ nǹkan tí bílẹ̀ tó fi sanwó bí i Canadian dollar ló tó fi san. Tí wọ́n dẹ̀ gbé lọ́yà wá tí lọ́yà sọ pé kẹ lọ mú rìsíìtì ibi 34 ní one time wá. Mọ̀mọ́ fi Dorcas sílẹ̀ àṣírí yín ló tú lẹ́fi rọ́ tẹ́ ẹ jápa àṣírí yín tú ni. Fi lọ́rùn lẹ̀ ẹ tún wá lọ recruit ẹ tún wá another evidence pé kí ni kí n tún lóhùn sí táwọn èèyàn ò ní ṣe kíní tún rí ẹ wá sọ pé ẹ fi ilẹ̀ o àṣírí yín tú ojú tìyìn lẹ fi jápa o. And what is with this tó jẹ́ pé ṣíṣe mọ̀mọ́ please ẹ jọ̀ọ́ at this point I am embarrassed on your behalf. Your comeback is always very weak. Sometimes it's better to stay quiet than your comeback. It's always very weak. Comeback yín fún Dorcas I don't know why it's always very weak. Ẹ̀yin lẹ pé ogún ìgbà tó gún dẹ̀dẹ̀lẹ̀ ẹ̀yin lẹ ń sá kiri. Ẹ̀yin ọmọ odó ẹ jẹ́ kí mọ̀mọ́ ṣe birthday yín in peace because ó ti ń pọ̀ jù changing of dates ẹ ti máa rí nǹkan tó ti rí rádaràda tó ti wọ́lẹ̀ tó ti dàdàkúdà. It is rubbish at this point. It is 100% rubbish at this point. But ẹ jọ̀ọ́ ẹ tú okùn lọ́rùn ẹ ti fẹ́ fún pa. Ẹ tú okùn lọ́rùn ẹ̀ torí another point tí mọ̀mọ́ tún mú jáde kò tiẹ̀ tún yé mi how do we get here? Mọ̀mọ́ ẹ jẹ́ n sọ kinní kan fún yín. You cannot win Dorcas. Either you take it or you leave it. You cannot ṣe kíni you cannot win Dorcas. First thing first ẹ sọ fún wa pé ṣé Dorcas tó bá yẹ pé Dorcas lówó ni ó yẹ kó celebrate ìyá ẹ̀. Mama, sometimes when you talk, you used to forget that ogun kan tó ń jà yín, kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ yín, ìdí ẹ̀fọ́ yín ló wà. Àmọ́ bẹ́ẹ̀ ṣe bá yé ìyá yín jẹ lórí social media. Ó ṣe ìyá yín ló yẹ kẹ́ ẹ mú wá sábọ̀ tábà tẹ̀ fẹ́ sọ ìyá. Bọ̀ níbi tẹ́ dé ní ìdí ìyá mọ́, àbí? A dẹ̀ ti rí ibi tí ìyá Dorcas ti dúró fún so many times. Ìgbà tó wà náà oyún ni o, ìgbà tó wà lọ hospital ni o, she has been a good and a great mother to her. Ìyá àti ẹ̀yin ò ní ìyá gidi ẹja ṣe mọ́bẹ̀ yẹn wọ́n win ní hands down. Then ká wá mú lọ síbi mọ̀mọ́ ọjọ́ tí mo mọ̀ pé àwọn ọmọ yín wọn ò ràn yín in fact they hate your guts lọ́jọ́ tẹ́ ẹ lọ ṣe photoshoot tí ò tiẹ̀ sí kankan náà àwọn ọmọ yín tó tẹ̀lé yín lọ pé okay o àbí kò tẹ̀ sọ fún yín pé aṣọ tẹ́ fẹ́ wọ ìyá aṣọ yóò dáa kò fit yín. Ibẹ̀ láti mọ̀ pé ẹ má sọ̀rọ̀ ìyá Dorcas torí ẹ̀wọ̀n ọmọ tí yín gan wọn ò ràn yín wọn ò nífẹ̀ẹ́ yín tó tiẹ̀ tún lè rọ́jú kán tiẹ̀ tún gba ọ́dà yẹn kán tún bá yín lọ kán tiẹ̀ rọ́jú báyìí. Because tó bá jẹ́ pé ẹ̀yin bí wọn gidi ni kò yẹ kẹ́ ẹ ṣẹ̀sìn awọ́rò tẹ́ ẹ ṣe nígbà photoshoot yẹn kò yẹ kẹ́ Auto Bola ní aṣọ téèyàn ò bá lè wọ̀ jáde kó má má fi ṣe photoshoot. Mọ̀mọ́ dàbí ìgúnnukó ni I swear ẹ̀yin lẹ fẹ́ sọ̀rọ̀ ìyá Dorcas you are looking for a comeback but mọ̀mọ́ ẹ jẹ́ àdálẹ̀ ká tó ṣá. How can your children let you go and do that rubbish photo shoot with irun tó dàbí bíi pé wọ́n ṣe surgery sí yín lórí yẹn? You know, it's unfair. It's unfair. The photo shoot of Dorcas is always banging. It's always banging. The location is always banging. You don't even need to leave one place to another. Kí ló dé tẹ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ dé yín pẹ̀lú àwọn ọmọ yín? Ṣé bí ọ̀dọ̀ wọn lẹ ti yá fọ́tò? Káwọn ọmọ yín gan sin gbándélì kan ṣe bẹ́ẹ̀ dé fún yín. You don't even have to be going up and down. You don't have to do all that nonsense. It's uncalled for.
látijọ́ tẹ́ ti fẹ́ ṣe birthday letting explain. We have not seen your children categorically come out and come and, carry support, carry package, carry surprise, carry. It has never happened before. You are just aging and they don't even really care about you at this point. You're not going to rò pé kí ìyá ẹ̀ kókó rádaràdà ẹ̀ lọ jàre ká jogún ilé ẹ̀. Bẹ́ẹ̀ni, they are not even thinking about you for any freaking reason. Wọn ò tiẹ̀ rán yín, wọn ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ exist, wọn ò tiẹ̀ fún yín ní any regard. Ẹ̀yin lẹ́dẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ sí ìyá Dorcas. Azao now, Momo. Azao. That family, they are so beautiful. They are loved up together. You will see that they have love. You will see it. You will see our mother present. You will see a lot of things. Ṣé bígbà tó wà nínú tó ń ṣe ṣó, ṣé bá máa ń gbọ́ tó máa ń sọ pé màámi tó ti sáré gbóúnjẹ wá, wọ́n ti fẹ́ fi ẹ̀fọ́ yí mi lórí, wọ́n ti fẹ́ fi oúnjẹ pa mí sínú ilé. We can see ìjọ tó ń ṣe Mother's Day, we saw, was it Mother's Day or kíni? I think it was Mother's Day. We saw Dorcas' daughter brought her flowers. We saw what her daughter, Momo, ṣáwọn àwọn ọmọ yìí ò tiẹ̀ ràn yín, ìyá rílí àfi kẹ́ máa gbé ọmọ ọlọ́mọ bá ti ṣe graduation, tẹ́ bá ti rí pé ó jọ ọmọ yín báyìí, ẹ máa lọ post ẹ pé ọmọ yín ṣe graduation, ẹ pàrọ̀. The comeback is not, ìyá Dorcas she's nothing like you. Bẹ́ẹ̀ni, if her birthday is not big, as àgbàlagbà, ẹ̀yin lẹ máa ń try láti impress, and at the end of the day, the impressing will not be impressing. Ẹ̀yin lẹ máa ń try láti impress wa pẹ̀lú birthday. Àgbàlagbà ni ìyá Dorcas, àwọn àgbà dáadáa. You will see the way they do their birthday, very calm, Even when you see Dorcas' mom, you will know that she's a very cool woman. Kì í ṣe èèyàn tó like party rẹpẹtẹ, You will see it on her face. Kò ní kó bí chain bí mẹ́fà sàn kó máa wùwá dìgbòlúkì lórí social media. You see her very calm, collective. Ẹ ti máa mọ̀ pé irú birthday irú àwọn woman yẹn máa ń ṣe bí èèyàn tó how these rich people used to behave. Ẹ ti máa mọ̀, the skin is skinny, the lifestyle is different. Kì í ṣe kó máa wú gàgà lórí social media. She will just sit down. Ẹ ti máa mọ̀ irú birthday tí irú àwọn yẹn máa ń ṣe. Mọ̀mọ́ á sọ pé I want to go here, I want to go here. At the end of the day, Ejide's restaurant ló fi ń ṣe birthday. Àìwò nǹkan táwọn ọmọ ìwé kó wá omi ọbẹ̀ náà. Ọjọ́ mi ẹ̀yin ewúrẹ́ ẹ wá yá díṣì lọ́wọ́ máa fún yín lọ́fẹ̀ẹ́ mi ìlẹ̀ ní gbà padà, because báwo lẹ ṣe máa fi fuel sóúnjẹ wá fún mọ̀mọ́, kò make sense. Ó yẹ kẹ́ máa dish oúnjẹ yẹn wá dish. Ẹ ń gbọ́ tí nǹkan tí mo sọ èlò náà ń ta dish. Kẹ́ máa dish ẹ̀ wá kẹ́ set ẹ̀. The way you guys organize things is so tacky, unorganized. You can see the tackiness. If you say we should pick coordination between the Ewe Nation and Odo Nation náà yẹn pa. Dorcas is 100% clean. Ẹ gbàgbé. If you see Dorcas shop, everything is arranged. Ó dàbí àwọn tó ní OCD yẹn ni tó jẹ́ pé everything will just be Tony. If you see Momo's shop, hey, I have one image in my head that I can never forget. Lord, it's terrible. That is the kind of lifestyle náà tẹ́yìn náà live. Ẹ wo nǹkan táwọn ọmọ yẹn fi gbóúnjẹ wá, ẹ wo bó ṣe ṣoúnjẹ yàmàyàmà sórí. God, oh my God, you need people in your life. Kì í ṣe gbogbo nǹkan ní fracas kẹ́ máa bá yéèyàn jẹ. Sometimes take a step back. Ẹ wo bí tó sọ pé wọ́n ti fẹ́ ṣe birthday yín yẹn kan. Bàbá máa sọ pé ká dálẹ̀ ká ṣùṣà bẹ́ẹ̀ ṣe pẹ́ lórí social media. Kò yẹ kán lo restaurant Èjìdé. Ó yẹ kán gba hall fún yín. Ẹni Nàìjíríà ló ti ń ṣe birthday. Ẹ̀yin gan tẹ́ sọ pé ẹ ṣe ń lo òyìnbó, báwo lẹ ṣe ṣe? Báwo lẹ ṣe ṣe? Bẹ́ẹ̀ ni, but àti Nàìjíríà tẹ́ bá lè sọ pé Nigerian birthday bang ju tún yín lọ, ẹ̀yin tẹ́ wà nínú ìbá jẹ́ pé something is wrong with you. Ẹ wo nǹkan tó fi gbóúnjẹ wá fún yín mọ̀mọ́. Ẹ wo setting ibi tẹ́ wà. Why is it always when you show us kitchen or you show us pot? God. If you birthday TS kid tí mo ṣe, ó dàbẹ̀ ni pé mo máa gbé birthday yẹn padà. Níbí báyìí lásán. Àwọn èèyàn kígbe ni pé kí ló dé? Mo nítorí pé mo tẹ̀ tó gbọ́ létí yẹn tó bá jẹ́ pé wọ́n sọ pé kí n fi ilẹ̀ kí n ṣe bí mo ṣe wà bí mo ṣe máa ṣe ẹ̀ wò tí ẹ̀ kìí máa béèrè pé kí ló ṣẹlẹ̀ àǹtí kí ló dé. Bẹ́ẹ̀ ni prawn jollof rice all those nice grilled chicken
tí mo gbé gbogbo ẹ̀ báyìí tí gbogbo ẹ̀ ṣe tóní mo ní ta ló ìyálàjà yín ló ní wèrè, because you know how everything supposed to be very beautiful, no cake. Láti ìjọ́ tí mọ̀mọ́ ti kígbe birthday ìbáyìí àrí kéèkì ẹyọ kan àti ẹ̀rí kéèkì wọ́n sún gbẹ́jọ́ sí ọjọ́ báyìí, wọ́n sún ojoojúmọ́ náà sún gbẹ́jọ́, ibi báyìí láti fẹ́ ṣe o, rárá o, aṣọ ìkọ́ la máa mú o, rárá o, ibẹ̀ yẹn láti fẹ́ ṣe o, rárá o, ẹ jẹ́ adúró dìgbà báyìí. Láti joy is always being shifted. Birthday tó ti kọjá lọ àti bọ́ sí another month ẹ̀ẹ́dẹ̀ tí ì rí ṣe náà ẹ̀ẹ́dẹ̀ tí ì rí ṣe náà March kọ́ ni birthday àti bọ́ sí another month. Nǹkan tó ti lè jẹ́ kẹ́ ṣe birthday nílé pẹ̀lú àwọn ọmọ yín ká kọ́kọ́ rí yẹn náà, ìyẹn gan ló fi máa jẹ́ ká mọ̀ pé okay there's something coming. Eléyìí tó yẹ ká kọ́kọ́ ṣe pẹ̀lú family yín ó yẹ kó bang, àwọn yẹn ò ti ẹ̀ràn yín, ó yẹ kó kọ́kọ́ bang inú ilé nítorí àmọ̀ yín bẹ́ẹ̀ ṣe rí yẹn like attention gan. Àwọn ọmọ yẹn máa show ẹ̀mí gan máa ya fọ́tò ẹ̀ pé birthday táwọn ọmọ mi ṣe fún mi lélẹ̀. It was nothing. Àti ẹ̀rí nǹkan kan àti ẹ̀gbọ́n nǹkan kan àti ẹ̀ you know at the end of the day kí ló wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ lẹ́ṣẹ̀ bọ̀ ẹ̀ tún sọ sí Amẹ́ríkà náà àti ẹ̀rí nǹkan kan àti ẹ̀gbọ́n nǹkan kan àti ẹ̀ṣẹ̀ nǹkan kan. Ẹ kàn jókòó síbẹ̀ ẹ kàn ṣe rádaràda ẹ tún dá Amẹ́ríkà náà yẹn nísinmi Dorcas náà lẹ̀ ń búlì Momo please get a life. Ẹ ṣáà ṣe birthday ọjọ́ wo gan la máa parí birthday tó ń dá wàhálà ọjọ́ wo la máa parí birthday tó ń dá wàhálà lẹ́yìn Momo ọjọ́ wo la máa parí birthday wàhálà wà Dorcas ẹ ti dá nǹkan lẹ̀ o, ẹ ti fún mọ̀mọ́ ẹ ní sleepless night o, ẹ jẹ́ ó sùn ẹ jẹ́ ó wo ẹ tún jẹ́ kó rí birthday òun ṣe kò dá báyìí náà ẹ tún jẹ́ àtúntò bọ́ sánà dá mọ́ǹtì torí birthday ẹ wo explain Momo you go dey explain tire ẹ tún jẹ́ kó rí birthday kó dá kó jẹ́ kẹ́ máa ṣàgbàlagbà báyìí náà ẹ tún complain ṣe rí problem tẹ́ ẹ ní is the money Dorcas has òun ló wọ̀ yín lójú ibẹ̀ lẹ ti ń ní problem pẹ̀lú Dorcas oye tó ń make oye tó ń wọlé fún the money she has òun ló wọ̀ yín lójú. Why are you complaining about how Dorcas is running her team when you're supposed to be worried about yours? If the team members say amama dáwó fún it's their choice kò force wọn kò mọ kò yọwó lápò wọn kò ṣe nǹkan kan it's their choice. They said they want to buy 500 tickets obviously okay tí Dorcas bá gbé 100 táwọn tí mo ẹ̀ gbé 400 kárì kápọ̀ yíyẹ ló ń yẹ ni at the end of the day they want to use it to support Queen Mother wọ́n fi ń support èèyàn ni but ẹ̀yin mọ̀mọ́ ẹ má búlì Dorcas pé ó tún lọ ń tọrọ owó tíkẹ́ẹ̀tì ẹ̀yin tẹ́ ẹ lówó ṣe bẹ́ẹ̀ búlì ẹ̀ pé kí ló dé tó ń tọrọ kò ní nǹkan kan mọ́ alágbe ni àtìgbà but ẹ̀yin ò kí ń ṣalágbe tó bá sọ pé òun máa ra 500 ẹ̀yin ẹ ra 1000 ticket fún return of arrange kí ló fi ń ṣèyàn. You cannot bully somebody that is trying to help another person when you are not rendering any help. That is the problem I have with you. You cannot bully somebody that is trying to help somebody because okay tábà tí wọ́n pè adé iwájú Queen Mother lẹ́nìí Dorcas lọ tọrọ owó ni àti wọ́n tọrọ wọ́n ní àtọwọ́ olówó àtọwọ́ ẹni kọ́nà má fi kọ̀ọ̀kan wọn wà kọ́nà má fi kọ̀ọ̀kan wọn ẹ̀yin lẹ́ ń kígbe lójoojúmọ́ pé bílóníà ojú àlá ni yín o mọ́tímílóníà ojú àlá ẹ lówó ju Elon Musk lọ́wọ́ ẹ̀yin lẹ́ ń sunkún fún wa lójoojúmọ́ ó yẹ ra ticket tó bá ra 500 ẹ̀yin ra 1000 ẹ má tiẹ̀ béèrè owó lọ́wọ́ anybody. The money Dorcas want to use is not for her. She want to use it to support another person. Just imagine. Why are you now crying? And you they support any any contribution láti fi support any. But you bully and you don't support any. Mama make it make sense. Ẹ lọ ṣe birthday yín ẹ jọ̀ọ́. Just go and do this your fake birthday. Then ṣe Kiri. You have never used your influence to ṣebí bíbá ẹ la wà tẹ́ tó fẹ́ bá tìyàbọ̀ òjò nǹkan jẹ́. We are here. Then try láti lé àwọn èèyàn ìwé fíìmù olè ló ṣe kán má dá lóhùn irọ́ dẹ̀ ni. Then try láti discourage àwọn èèyàn from supporting this woman. Ara rẹ̀ wá réyàn tó jókòó tó pé gbogbo ayé o ẹjọ́ ẹ dáwó a fẹ́ pick àwọn èèyàn o so that wọ́n á lọ wo fíìmù yìí o to support the love for this person o on this social media Dorcas we organize people in fact kíni àwọn ọmọ donation ni. She will tell them ẹjọ́ o èèyàn báyìí need the support o any amount ṣe kíní o ẹjẹ́ ṣebí owó yẹn at the end of the day tó bá fi ra tíkẹ́ẹ̀tì fún Ìyábọ̀ inú Ìyábọ̀ máa dùn bọ́ ìwọ lẹ́yìn rí ṣe mọ̀mọ́ lẹ́yìn kẹ́ máa jẹja àtomi ọbẹ̀ kẹ́ máa gbọ́n mi ọbẹ̀ mu
èwo lẹ́yìn rí ṣe ó dọmọ owó ewé mélòó a sọ pé a rí Joyce blog ń bẹ tó lọ wo movie premium ó ti wá dọmọ ewé mélòó tó fẹ́ support. Why are you condemning what somebody else is doing when you cannot even do it? You know, it will make sense if you are buying 1,000 tickets from your pocket. Momo, kẹ́yìn ra 1,000 tickets kẹ́ má gbowó lọ ṣe lè ṣe ni. Okay, Momo ẹ ra 500 1,000. Okay, Momo ẹ ra 100. Ó dàbẹ̀ ní bó ti pọ̀ pẹ̀lú owó ara yín. Tí ì ra ticket ẹyọ kan fẹ́ anybody. Dẹ̀ ń condemn èèyàn tó ń gbowó tó fi ń ra ticket fún yàn. Momo, make it make sense. Make it make sense. Nǹkan tá à ń sọ lójoojúmọ́ fún yín lélẹ́yìí. The way you think you can bully Dorcas, the money is not even for her. That is, you can't bully her. The money is not even for her. Kò sí, mo máa sọ kíní kan fún yín, kò sóye tẹ́ bá dá fún Dorcas, ẹ máa rí tó máa gbé gbogbo àwọn èèyàn. This person need help. Ó máa gbé síbẹ̀. Oye tẹ́ bá fún, a tún lọ fẹ́ nìyẹn. Kò sí, Momo has never helped anybody. Dorcas ń sanwó ilé, ó ń sanwó ọmọ school, ó ń empower àwọn obìnrin, ó ń ṣe oríṣiríṣi. Ẹ sọ pé kí ni Momo ti fi owó tóun ti pa tọ́kẹ̀tì owó mi ni oye tán ti sẹ́ǹdì sí mi ni lẹ́yìn kan sẹ́ǹdì ẹ̀ sí àpò ẹnìkan ló ń lọ lẹ́yìn kan sẹ́ǹdì ẹ̀ sí àpò ẹnìkan ló ń lọ. And what is with you people that always want to drag Fola into your mess? Ṣé ẹ̀yin lẹ ràn Fola lọ́wọ́ ni àbí ẹ̀ ń kígbe pé Ìyábọ̀ ló ràn Fola lọ́wọ́? If Dorcas did not pick up Fola, Ìyábọ̀ will not see her. That is it. If Dorcas did not pick up Fola, I keep saying it. When Dorcas single-handedly was helping Fola, Momo Ajarabuka ń gbowó lọ́wọ́ Lizzy ni. Momo, ẹ̀yin lẹ bá ti Lizzy jẹ́ kí n ṣe Dorcas. Ẹ̀yin lẹ sell false hope fún Lizzy tẹ́ ń gbowó lọ́wọ́ ẹ̀. Tẹ́dẹ̀ ṣe kí ni? Tẹ́dẹ̀ bá ti ẹ̀ jẹ́. Ẹ̀yin ni. Ẹ̀yin lẹ lọ ń gbowó lọ́wọ́ Lizzy instead of kẹ́ ẹ sòótọ́ ọ̀rọ̀ torí pé ẹ fẹ́ jẹ dòdò. Ẹ̀yin gan lẹ gbàbọ̀dé jù lórí social media torí kò sọ́wọ́ èèyàn tẹ́ ẹ̀ ti ní gbowó. Nísìnyẹn tó ti lọ ń tọrọ owó lọ́wọ́ APC. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ti ṣe fún APC. Momo, you are the most unstable element lórí social media. You are the most unstable person lórí social media. Ẹ̀yin lẹ bá ti Lizzy jẹ́ kí n ṣe ti Dorcas. Dorcas only came to contribute money to empower Fola. That is what she came for. Ẹ̀yin lẹ ń gba wájú tẹ́ ń gbẹ̀yìn pé má worry, a máa bẹ́ẹ̀ fèsì Dorcas, a máa fèsì ẹ̀, má worry tẹ́ ń parọ́ tán ọmọ yẹn jẹ tó ń kówó lẹ̀. Ìgbà tí ò kówó lẹ̀ mọ́ ẹ U-turn lé lórí ni. Tó ń kówó fún yín, àbẹ́ máa sọ pé ẹ gbowó lọ́wọ́ Lizzy ẹ gbà gbogbo yín pátápátá lẹ gbà. MHM, Momo, ẹ bá ìsọpọ̀ kéré, P&P, gbogbo yín lẹ gbowó lọ́wọ́ Lizzy. Tẹ́ ń bá drag Dorcas, tẹ́ ń bá drag Fola. Ẹ̀yin lẹ sell false hope fún torí nǹkan tẹ́ fẹ́ jẹ àti nǹkan tẹ́ fẹ́ gbà lọ́wọ́ ọmọ yẹn. Ibi tí Lizzy délé ni ẹ̀yin lẹ sún débẹ̀ torí kò lè believe kì í ṣe nǹkan tí Dorcas ń ṣe fún London. Nǹkan tó jẹ́ pé ẹ̀yin tẹ́ sọ pé fẹ́ wá support ẹ̀ tẹ́ ẹ kẹ̀yìn sí òun gangan ló ń dùn Lizzy. Bẹ́ẹ̀ ni ẹ̀yin gangan ni òjẹ́ńlé orò òjẹ́ńlé egúngún ni yín Momo àtẹnu ni. Tẹ́yìn bá sọ pé ẹ̀ tọrọ owó nǹkan tẹ́ ń ṣe ó ju kéèyàn tọrọ owó lọ. Ẹni bíbá ilẹ̀ máa wà tó bá ti dọ̀la ẹ tún máa sá kúrò ńbẹ̀ ó lè ní yín. Látọjọ́ tí Dorcas ní orí social media the only person tó dúró ti Fola from day one without changing side is Dorcas. Ẹ̀yin ti lọ sọ́dọ̀ Lizzy ẹ ti gbowó ńbẹ̀ ẹ tó ti sá wá sí angle bí. We have to be calling out your bullshit torí ẹ máa rò pé you are slick, you know, like you can do anything and nobody will know. You are a thief, Momo. You are worse than Dorcas. Bẹ́ẹ̀ ni olè ní yín. You collected money from Lizzy and you lied to her, manipulate her. She was giving you money, pumping money, thinking you are supporting her. But nǹkan tẹ́ fẹ́ jẹ ni ò jẹ́ kẹ́ ẹ gbádùn. Ẹ̀yin lẹ orchestrate drama tẹ́ ń sọ pé mówó wá tó bá mówó wá kò sí bá ṣe fẹ́ defend ẹ̀ lọ bẹ́lẹ̀ tẹ́ ẹ̀ rán sí gbogbo different bloggers tó ń fún wọn lówó tó ń sanwó for every one of them. At the end of the day ìgbà tẹ́ gba nǹkan tẹ́ fẹ́ gbà tán tí ò sanwó mọ́ kí lẹ ṣe ẹ U-turn sí ni. So you are a betrayer Momo. Ẹ̀yin lẹ betray Lizzy kì í ṣe Dorcas. Dorcas only stood for what? She stood for Fola. Kò sí bí Fola ṣe máa kọ́ Israel lẹ́ni. Queen mother that know Fola today, it was because of Dorcas. Bẹ́ẹ̀ni, if Dorcas did not pick Fola up, bí gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà lórí Facebook tó jẹ́ pé èèyàn tó bá ti lówó nìkan lè máa ń sá tẹ̀lé. If Dorcas did not pick Fola up, kí ló máa ṣẹlẹ̀? Queen mother will never see Fola. Fola will just be struggling. Bẹ́ẹ̀ni, but it was Dorcas from the beginning. Tó fún ọmọ yẹn ní new hope. To gbé ọmọ yẹn jáde when the old bloggers were bullying Dorcas,
she stood tó kọ́ ilé fún ọmọ yẹn, tó fún ọmọ yẹn níṣẹ́. Bẹ́ẹ̀ ni, it was Dorcas. Because nobody is coming to pick you nínú ẹrọ̀fọ̀. Nobody is coming to pick you. Gbogbo alágbọ́ ìgbà tí Fọlá sunkún lọ́dọ̀ Gistlover. Did we see Queen Mother help her? No. Who picked her up when she was crying that her children has nothing to eat? It was Dorcas. So don't forget that. You were a betrayer. You were a bitch. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin lẹ betray Lizzy. Ẹ̀yin lẹ sọ Lizzy di èèyàn tó wà paranoid lẹ́ni. Mọ̀mọ́. Torí àtẹnu tẹ fẹ́ gbà. Torí pé that's how you do. You collect money to bully people. You collect money to fight for people. Ṣé àti rí yín lọ́dọ̀ APC? Tinubu tẹ sọ fún wa kó tó wọlé pé ó ti kú pé òkú ni pé wọ́n parọ́ fún wa ni. Òun kọ́ lẹ lọ sọ́dọ̀ ẹ̀ sí tẹ lọ ń tọrọ owó. You are a thief. You are a betrayer. Mọ̀mọ́. In case nobody tell you, I'm going to tell you categorically. In case nobody, so you cannot use Fola to bully. Fola is Dorcas project. Egba, confirm ni. It's successful project. Ta ló kọ́lé speaker mélòó ló ẹ̀bẹ́ yìí ṣe tẹ́ fi farúgbó ara tẹ́ fi ń blọ́ọ̀gì tẹ́ fi ewu òbò tẹ́ fi ń blọ́ọ̀gì ẹ kọ́lé fún Yọ̀rí. Ṣèbẹ́yìn àtọmọ yín gan jọ ń pín mọ́gẹ́jì san ni. Ṣé ẹ kọ́lé fún Yọ̀rí mọ́mọ́? Ẹ kọ́lé fúnra yín tàbá sọ pé ẹ fẹ́ kọ́lé fún yàn. Kò dẹ̀ séyàn tẹ́ gbé wá gan tẹ́ ń gbowó lọ́wọ́ tẹ́ advertise fún wọn. At the end of the day ṣèbẹ́ máa ń ba tiwọn jẹ́ ni. Ṣé Dorcas ba ti Fọlá jẹ́ ni at the end of the day? No. Ìyàtọ̀ tó wà láàrin Dorcas used to do a successful thing tó jẹ́ pé by the time tẹ́ni yẹn gan máa kúrò lọ́dọ̀ Dorcas ẹni yẹn á tún ṣe kí ni á tún continue nínú ayé ẹni yẹn á tún ta sọ́sọ́ bọ̀ kò séyàn tó bá àánú wá sọ́dọ̀ yín mọ̀mọ́ tí ò kì í rí ìjákulẹ̀. Ibi báyìí la wà bẹ́ẹ̀ ṣe ba ti PS jẹ́ PS Homes ọmọ ọlọ́mọ torí pé kí ni kò fẹ́ ọmọ yín tipátipá. Ó ń sanwó advert fún yẹn ní owó yẹn ò tó ẹ tún fẹ́ kó fẹ́ ọmọ yín tipátipá kẹ tún máa gbọ́n nínú nǹkan tọmọ ọlọ́mọ. Ibi báyìí la wà. Èèyàn tó tún jẹ́ vendor yín tẹ́ bá tiẹ̀ jẹ́. Ibi báyìí la wà àìmọye èèyàn tẹ́ ti bá tí wọ́n jẹ́. Bẹ́ẹ̀ ni. So mọ̀mọ́ you are worse. Ẹ̀yin lẹ worse jù lórí social media. Make nobody lie to you. You are worse than anybody on this. So ẹ lọ ṣe birthday tipátipá tó ti wo oṣù míì. Ẹ lọ ṣe birthday tipátipá ìkẹ́ ẹ fúnra yín nísìnyí. Ká tiẹ̀ wo nǹkan tẹ́ fẹ́ ṣe kí gbogbo nǹkan tó ń rùn lẹ̀ kó tán. Látijọ́ tẹ́ ti ń ṣe náà ó kàn worse sí ni. Kí gbogbo nǹkan tó ń rùn lẹ̀ kó tán. Ẹ lọ ṣe birthday tipátipá yín. Ní àgbà òṣì àgbà rádaràda yìí. Dorcas ni o. Bring your evidence. Ẹ tún sọ pé kò lè wọ America. A tún sọ pé kẹ́ mú evidence yín wá. Kò ṣe lè wọ America kí ló ṣe? You are always coming with different lies, manipulation. Máa ràràbù fún yàn. Pẹ̀lú ọjọ́ orí yín kẹ́ tún máa ràràbù. Irọ́ ti ba ayé yín jẹ́. Dorcas ò lè wọ America kí ló ṣe? Ó yá bring a paper to back up that thing. Ṣùgbọ́n máa fún yín ní reason. Àbẹ́ ẹ̀ sọ fún wa pé ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú immigration pẹ̀lú IC. Wípé you are going to ṣe kí ni? Wípé ẹ̀yin ilẹ̀ fún wọn ní instruction àwọn tó máa kó àtàwọn tó ní kó. Ó yẹ kán lè fún yín ní paper to back it up pé Dorcas ò lè wọ America. Ẹ kó sí lọ ẹ̀yin ìyá òkú kẹ́ lọ ṣe birthday tẹ wálé ayé wá ṣe birthday yẹn kan ti wọ́lẹ̀ ju anything lọ. Birthday yẹn kan ti wọ́lẹ̀ ju anything lọ tó bá yẹ pé ọmọ tó wà nínú oyún gan ọmọ yẹn gan ti bímọ látijọ́ tẹ ti ń ṣe birthday tẹ́ ẹ̀dẹ̀ rí ṣe. How many days lèyàn fi ń ṣe birthday tó ti ń lo how many months báyìí lórí birthday tẹ́ ẹ̀dẹ̀ rí ṣe tó yẹ kó gbogbo ẹ̀ kàn wọ́lẹ̀ ni. Ẹ wo ọ̀rọ̀ ìyá Dorcas fẹ́ mọ́ nínú lọ yẹn ẹ mẹ́nu kúrò ń bẹ̀ torí ẹ̀yin gan ẹ̀rá àwọn ọmọ gidi gan kó kẹ́yìn àwọn ọmọ yín gan ràn yín torí tó bá yẹ pé wọ́n ràn yín ni wọ́n ní jẹ́ kẹ́ wáṣọ jágajàga yẹn fún photoshoot wọ́n ní yẹ kẹ́ múra bẹ́ẹ̀ yẹn ẹ wájọ wèrè tó ń ṣe photoshoot wọ́n ní kó rọra dáradára kọ yín lọ́rùn aṣọ tó dáa makeup tó dáa náà máa ṣe fún yín bọ́ wọ́n ràn yín bẹ́ẹ̀ dé owó gan làwọn ọmọ yín ṣe fún yín ṣebí inú ilé láti máa sọ pé ẹ máa mọ̀ inú ilé láti ń kẹ́ṣọ̀ ròde èwo làwọn ọmọ tí yín gan ṣe fún yín ṣé wọ́n ràn yín ni ẹ̀yin lẹ́wọ́ fẹ́ jókòó tẹ́fẹ́ sọ̀rọ̀ ìyá Dorcas. Ìyá Dorcas is living fine we can see you are the one that is always láti jọ 13 blog náà is it not enough nǹkan ọmọ kékeré du group ẹ̀ wọ́n ń dáwó owó tó ń dá fún Dorcas nínú group ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin náà ń dá fún ṣé ẹ̀ nípanu mọ́ kí ló kàn yín ṣáwọn tó ń dáwó wọn complain fún yín pa àwọn ò dáwó mọ́ ni àbówó tí yín ẹ̀ owó tí yín ò sọnù tó bá sọ pé àwọn fẹ́ máa dáwó fún it's their choice ṣèbápò wọn náà ti mówó báwo ni ẹ ṣe ń ka yín lára. It's because the money is not entering your account. That's why you are mad about it. Leave them alone. Leave them alone. Àwọn èèyàn dáwọ́ fún yín ẹ̀ tún complain. Ìjọ kí ni báwo nìyẹn ṣe jẹ́ business yín? Àwọn olówó wọn tán tọwọ́ bàpò wọn tán fún lówó. Wọ́n dẹ̀ mọ reason tó fi ń fún Dorcas. Dorcas kì í ṣe oníjìbìtì tó máa gbá àwọn èèyàn tó máa sanwó fún tó máa kó gbogbo ẹ̀ jẹ. No, she doesn't do that. Tẹ́ bá dáwọ́ fún for this cause, she will use it to do that cause. Ibi ilé Fọlá yẹn ló ṣọ́ọ̀kì mi. 100 million. Blogger mélòó ló lè pull ẹ̀?
ṣèbó yẹ kó kówó yẹn jẹ ni àti Búkì eléyìn ikú kò kówó justice for Mohbad wọn kó jẹ ni ṣèbó yẹ kí Dorcas kówó Fọlá jẹ ni but no she went ahead she built her house so àwọn tó ń dáwó fún Dorcas wọ́n mọ̀ pé ọmọdé ó máa deliver tó bá yẹ pé mọ̀mọ́ náà dáwó ilé Fọlá fún ẹ gbàgbé sọ pé ó ti lọ nà ẹ wo ẹ jẹ́ a máa lọ jàre ẹ̀yin èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́jẹ́ mọ̀ opinion yẹn about this video.